bó ṣe ń lọ lètò bó ṣe ń lọ lètò. Tèmi báwo ni ó ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà ẹ̀yin tèmi nílé èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àtàtà èmi ni olúwa èmi lọmọ ọlọ́fàmọjọ ọmọ ọlálọ́mí ọmọ abíṣujókọ ìjàkadì lórí òtún fẹ́ wo ẹ má jẹ́ kí n kíra mi jù bẹ́ẹ̀ lọ bó ṣe ń lọ lórí ètò bó ṣe ń lọ òun la wà ní Èkó LTV níbi tá a ti máa ṣe kíni tá a ti máa fi ẹ̀rín ṣe ìdárayá lọ́jọ́ tèmi pẹ̀lú Mc90s mo sọ fún yín kó máa ṣe kíni eléyìí máa dùn gan ẹ wo ẹ̀gbà mi gbọ́ máa ṣe kíni ó máa dùn jù gbogbo ẹ̀rín tá a máa rí bìbà ilé níyì ẹ̀yin ará ilé ẹ̀yin gan máa ṣe kíni ẹ máa pè mí pé ọlá ò pè mí síbẹ̀ yẹn ni ẹ máa rò rí fún àǹfààní ẹ̀yin tí ẹ láǹfààní láti wà níbà tẹ́ ẹ fẹ́ wò wá ẹ bá mi lọ sórí àwọn amóhùnmáwòrán yín kẹwàá lórí YouTube, Facebook, Instagram, Twitter ní TikTok ní @AṣawaTV network ẹ kò bá mi ṣe kíni ẹ bá mi tẹ̀ sí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe kíni bẹ́ẹ̀ ṣe máa ń bá mi fi sí lórí @AṣawaTV network tẹ́tí máa wo bó ṣe ń lọ lẹ́tọ̀ àti ohun tá a mú wá fún yín lónìí ní agbo Mc90s. Fún yín alẹ́ yìí máa ṣe kí ni ó máa dùn gan ẹ bá mi dárúkọ yín fún ara lẹ́sà. Orúkọ mi ni Jimmy Crown. Bí ni à ń ṣe ń bèbà ilé ní gangan. À ń ṣe àyájọ́ ìpanilẹ́rìn láàárín àwọn olókìkí ilé tó ń panilẹ́rìn tó tún pe àwọn ẹgbẹ́ rẹ̀ bíkọ́ tó wá bá wọn pa àwọn èèyàn tòun náà lẹ́rìn. Ok, kí lorúkọ ẹni tó ń ṣe nǹkan lé ní gangan because ẹ ti dárúkọ owó fún wa. Mc90s ọ̀rẹ́ mi láti kékeré. Mc90s adẹ́rìnpòṣónú àwọn máa ṣe kí ni wọ́n máa fi ọ̀rọ̀ paralẹ́rìn lónìí. Ok, báwo lẹ ṣe ṣe alábàápé pàpàdé Mc90s àbí kí lẹ lè sọ nípa wọn fún wa. Orí èèyàn tó jẹ́ ni pé ó máa ń fẹ́ kéèyàn ga ó lè jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa ń tiraka láti dé ibi gíga àbúrò láti kéré ló ti máa ń tiraka pé òun gbọ́dọ̀ méèkì ẹsẹ̀ kò dẹ̀ kí máa ń rojú nǹkan ó dẹ̀ máa ń tó bá lé ẹ ibẹ̀ ló ti máa ń mú nǹkan pé wọ́n ní kí ní ilé I have to do it sọ́wọ́n jẹ́ kó gbé débi tó délé ni. Tó bá ń sọ̀rọ̀ nípa ìdẹ́rìn-pòṣónú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀nà wo ló gbà fi jẹ mọ́ àṣà nílẹ̀ Yorùbá? Ọ̀rọ̀ tó gbà fi jẹ mọ́ àṣà nílẹ̀ Yorùbá pọ̀ gan torí tí àbárá àwọn tó máa ń pààyàn lẹ́rìn àwọn èèyàn wá ti depression máa ti pọ̀ jù. Bẹ́ẹ̀ni ìrònú máa pọ̀ jù. So orú àwọn èèyàn báyìí ká dúpẹ́ lọ́wọ́ kọ́lọ́hún tó yàn wọ́n sáàrin wa because tí wọ́n bá ń sọ ọ̀rọ̀ tó máa mú kí ara èèyàn máa wálẹ̀ nígbà tí èèyàn bá ń ronú ọ̀pọ̀lọpọ̀ yẹn láti lọ pokùnso torí situation tó ń ṣẹlẹ̀ ní ayé ta wà yìí ó tó ká máa rí àwọn adẹ́rìnpòṣónú yẹn bí irú èmi tí mo jó lórí yìí sìn náà àwọn orin kan wà tó kí ta bá tún kọ fáwọn èèyàn tó yẹ pé a tún máa jẹ́ kó máa tún máa rò pé ọmọ orin yẹn ti jẹ́ kí n ronú kúrò àdàbí ta bá ń kọrin fáwọn èèyàn láti jẹ́ kó máa ro nǹkan tí ò dáa
Okay, so olórin ni ibẹ̀ ṣe wà yìí. Olórin ni mí náà. Ṣé kò lè bá mi fún ara lé ní kẹ̀kọ́ yìí tí wọ́n jẹ́? Olórin kan tí mo ṣe pẹ̀lú Saheed Òṣùpá gbà kan tí mo ṣe endorsement. Okay, ẹ jẹ́ ká wá lé gbọ́. Pẹ̀lú ti ṣẹlẹ̀ for your party make we dance. Tó bá sọ pa àwọn wa, ó yá jásí pọ́ mọ́ yá pàṣẹ. Saheed Òṣùpá with the high boys to navigate the show. Mo ti dé bí mo ṣe ń dé o, Òṣùpá Saheed mi. Mo dé bí mo ṣe ń dé, Òṣùpá Saheed mi. Ẹ ti mọ̀ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bí ṣe máa kọ́ ipò mi torí tipẹ́ o torí mi bílíkì kọ̀ǹbílíkì kìbílíkì kìkọ̀ǹbílíkì ṣàǹbílíkì ó ní pé mi kì í rọ̀ ṣá. Àwọn èèyàn alẹ́ mo sọ fún mo ní lẹ́ni yóò máa ṣe kí ni ó máa dùn gan òun lẹ ti rí ẹ yẹ kí ni àmọ̀ràn yín fún Mc90s. Àmọ̀ràn mi fún Mc90s ni pé bó ṣe ń ṣe kó máa ṣe lọ ẹni máa jẹ́ èèyàn láyé nǹkan ńlá ló máa ṣe àmọ̀ràn mi ni pé bó ṣe ń ṣe kó má padà sẹ́yìn kó lẹ́yìn eléyìí a máa tún wo London a máa wo ní UK a máa wo ní America a máa wo ní every part of the country torí pé ó ti ń ṣe tipẹ́tipẹ́ ó dẹ̀ rí àṣeyọrí sọ náà wàá tún máa gbé lọ sí gíga tó ju bẹ́ẹ̀ lọ láṣẹ. ẹ ṣe ní Ọláìdé Johnson lálẹ́ aṣọ Ọláìdé ní kúlíkúlí alátasún èso. kí là ń ṣe ń bíbá ilé nìyí. À ń ṣe àjọyọ̀ àwọn tó máa ń dẹ́rìn pààyàn. àwọn dẹ́rìn pòṣónú. àwọn dẹ́rìn pòṣónú. wọ́n ìsọ̀rọ̀ pé wọ́n máa rẹ́rìn. Mo ti rẹ́rìn bẹ́ẹ̀ ni àní mo rẹ́rìn láti géètì mo ti rẹ́rìn. ẹ mọ́ mi tàbá wá ní káwọ nǹkan tí wọ́n ń ṣe ń bíbá ilé nìyí ṣé ó ní ọ̀nà kan tó fi jọmọ́ àṣà àbí táṣà fi wọnú ẹ̀. Yes, àṣà wọnú ẹ̀ nítorí mo ti rí àwọn nǹkan kan mo ti rí ọ̀gbẹ́ni tó jókòó síbẹ̀ yẹn. tó ń ṣe kíní bí watermelon báyìí. Watermelon tó ń give message látara èso nǹkan tó dá ní nǹkan ìbílẹ̀ ni mo dẹ̀ rí gbogbo àwọn èèyàn bíbá náà ṣe dáadáa bẹ́ẹ̀ ni òpó àwọn èèyàn dẹ̀ tẹ̀ tí rẹ́rìn pàápàá kí program tó bẹ̀rẹ̀ ẹ̀rín ti pọ̀ òun náà rí ẹlẹ́ni kò rẹ́rìn ni òun náà rí ẹlẹ́ni kò rẹ́rìn ni. Orúkọ mi ni Lánre Fatuyi. Lánre Fatuyi. Kí ni nǹkan tí à ń ṣe bíbá ìgbọ̀ngàn? Ọ̀rẹ́ wa adẹ́rìn-pòṣónú Yorùbá máa ń pè wọ́n ní adẹ́rìn-pòṣónú òyìnbó máa ń pè wọ́n ní comedian. Comedians, yes. The comedians rather. So the Mc90 ọ̀rẹ́ mi ni èèyàn wa ni and he's a wonderful presenter on the radio Jolly FM and coming up with a program like this around one program by we just have to come not just for him but to also laugh because Lenny I'm expecting to see different comedians with different jokes. Kàdé máa rẹ́rìn. Ẹ̀rín tó pọ̀ jù. Yorùbá làwà a máa rẹ́rìn. So Lenny o ẹ̀rín mo wá rìn bí. Ṣé mi ṣe wẹ́wẹ́ kí n bèrè ọmọ olúbo ní ìsà? Ọ̀ṣun ni mí, Ìjẹ̀ṣà. Ẹ lè sọ. Ìdèlúwà. Mo máa gbìyànjú ìjọba gbà mí láyè. Ó yá ẹ bá mi sọ fún ara lè. Okay. Wọ́n gbà mí láyè kí mi ṣèdè lú mi gbogbo yín kí n wà nílé kí n wo abẹ́ àmà tó bẹ̀rẹ̀ tó kí n bọ̀ àwa tọ̀ṣun àwa tún Ìjẹ̀ṣà kí n bọ̀ bẹ́ẹ̀ Mc90 lẹ́ ṣètò àdèmà bẹ̀rẹ̀ láìpẹ́ mo wà lóbi o ìṣeun rẹ̀ o. Ẹ ṣe sá báwo lẹ ṣe mọ Mc90s. He's a good friend ọ̀rẹ́ tó dání and adẹ̀tí wà ti pẹ́. A ti tọ́dún mélòó sá. Tí n bá lè bù púpọ̀ jù á ti tó bí 12-13 years tí mi àti Mc90s ti mọ́ra wa. Tó yẹ pé ẹ mọ̀ wọ́n dáadáa nìyẹn. Dáadáa gidi. Kí ni ẹ lè sọ nípa wọn fún wa ní ṣókí? He's a very good person, he's a very nice man and humble person. Wọ́n jẹ́ èèyàn tó nírẹ̀lẹ̀ tó dẹ̀ ara ẹ̀ yọ̀ mọ́yàn. Wọ́n kóyàn mọ́ra. Pààyàn rẹ̀ kò pààyàn rẹ̀ so he's a good man. The reason tí mo fi sọ pé and the program like this have always been coming. That I will always miss them due to one thing or the other. But tí ọ̀tẹ̀ yìí àjọmọ̀rẹ́rìn torí ẹ̀ mo ṣe wà bí. Okay, tó bá ní pé ká wo ẹ̀rín adẹ́rìn-pòṣónú kí ló jẹ́ gangan àti pé ọ̀nà wo ló fi wọnú àṣà? Gbogbo ṣẹ́rí àṣà pọ̀ àṣà wọnú nǹkan tó pọ̀ kò sí bí tabadẹ̀ ń sọ̀rọ̀ àṣà mi ò fẹ́ gbéraga láti sọ pé àṣà Yorùbá òun ló máa léwájú káwọn àṣà míì tó tẹ̀lé nínú àṣà Yorùbá ní ká dẹ́rìn para wa wà nínú àṣà Yorùbá ní ká sọ̀rọ̀ tó máa pààyàn lẹ́rìn wá so àṣà pẹ̀lú yóò àti irú nǹkan báyìí a lè yọ kúrò ní inú ara wọn so àṣà Yorùbá faramọ́ òun náà faramọ́ àṣà Yorùbá láti panirẹ́rìn láti rẹ́rìn. So nǹkan tẹ́ sọ ni pé méjèèjì wọnú ara wọn. Púpọ̀ jù ó méjì wọnú ara wọn. Mo rí pé ẹ ti múra ọmọ Yorùbá gan lẹ́nu ọmọ Yorùbá àtàtà ní tẹ́ tún gbé àṣà ilẹ̀ Yorùbá gan. Beyond this mo jẹ́ aṣojú àṣà I'm a potential cultural ambassador. Wow. So Monday to Sunday
this happens to be my look. And the reason is ẹ jẹ́ a lè sọ̀rọ̀ ká má fòyìnbó kù nítorí bó ṣe mọ́ wa but àwa kan wà nínú àwọn tó yẹ pé à ń polongo pé ẹ jẹ́ á máa sọ èdè Yorùbá bó ti jẹ́ pé kò má wa náà lára dáadáa but níwọ̀nba tá a bá lè polongo ẹ̀ so àṣà Yorùbá happens to be one of the best. Orúkọ yín sà. Baba the Baba. Baba the Baba. Yes. Where is that one coming from? That's my name. Okay. Mi ò ṣe wo lẹ ṣe sà. Comedian. Adẹ́rìnpòṣónú. Láti ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ ṣe Adẹ́rìnpòṣónú? 2004. Ó ti pẹ́ gan nìyẹn. Okay, kí ni nǹkan tẹ́ wá ṣe ń bìbà ilé ní gangan? Kí ni reason tá ṣe wà ń bìbà ilé ní? Okay, I come support my friend Mc90s. Mc90s. I for speak Yoruba, but not in the mood to speak Yoruba today. Ẹ̀rẹ́ ẹ má dọ̀ra yín láàmú. Ó wà ń bìbà yín torí Mc90s. Adẹ́rìnpòṣónú bíi tàwọn náà. Àti báwo lẹ ti mọ Mc90s? I met him in 2007 or 2006, many years ago, at Orebu. There's a place, God's Bar at Orebu. That was the happening event center that year. They're like club. They would always do comedy show. They're there for meet and come become friends. But what's your advice for Mc90s and for other users coming up? My advice for him is that he shouldn't give up. He has got to this level. I think this is one of the highest levels to get as a comedian. The only difference is that he needs the higher level is to do international tour or to go to a cool hotel. But he has done billboard, does the publicity. He has done what any normal comedian should be able to do. Orúkọ tèmi ni ọmọọba Oríkúnyè Kọ́láwọlé Adéọlá. Kí ni nǹkan tẹ́ wá ṣe bíbá ìgangan lé nìyí? A wá láti wá kí bá ọ̀rẹ́ wa ṣe àjọyọ̀, ọ̀rẹ́ wa olólùfẹ́ wa Mc90 Adẹ́rìnpòṣónú. Bí mi gan ṣe ń wò látàárọ̀, mo ṣàkóso pé àìtí bẹ̀rẹ̀ kíní gan àwọn èèyàn kọ́ rẹ́rìn lọ ni ẹ̀rín yóò wá pọ̀ jù. Ṣé ẹ̀rín jẹ́ nǹkan kan tó máa ń fẹ̀rín ṣiṣẹ́ ni? Wọ́n fi ẹ̀rín ṣiṣẹ́ o. Ẹ̀rín yóò kì í jẹ́ kéèyàn ní hypertension, kò kì í jẹ́ kéèyàn ní ẹ̀jẹ̀ ríru. Ẹ̀rín dẹ̀ tún wà nínú nǹkan tá ń pè ní entertainment. Ó dáa. Kì í ṣe òun náà nìkan náà, kì í ṣe Mc90 náà nìkan náà ní èèyàn kan tí ó ń ṣiṣẹ́ yìí. Alibaba, àrí King Alibaba, àrí Agoda, Egodons, àtàwọn èèyàn bẹ́ẹ̀ lọ ṣá. Tó ń pọ̀ rẹpẹtẹ tí ò ṣe tó lóǹkà, ṣùgbọ́n ti Mc90s yìí ọmọ ni. Ara ọ̀tọ̀ ni. Ẹ̀yin ará ilé ṣàǹgbà wọn lára ọ̀tọ̀ nílé ni. Tí wọ́n ní ká wo báwo ni a ṣe sọ pé ẹ̀rín papọ̀ mọ́ àṣà, because èmi gan fún àmì gan tí rò pé ẹ̀rín àṣà tó jọra wọn ṣá. Olóòtú ti máa sọ pé ṣé ẹ lè sọ ìtumọ̀ bíríkótó? Ọmọ Yorùbá ni mí lóòótọ́, bọ̀ dáàdì wa ògbó adúró sílé. Ṣé iṣẹ́ yín náà rí bó ṣe rí? Kéèyàn kan wá wù sí kó sọ pé mo mà ti bíríkótó ẹ lánàá, ẹ̀kọ́ òun pé kí lélẹ́yìn sọ ẹgbà mi bọ́ ló ń bíríkó lọ. Nínú ẹ̀ náà ni àṣà wà nínú ẹ̀fẹ̀ wẹ̀ nínú àṣà. Ohun tó máa mú ní èèyàn dùn tí ò ní mú inú èèyàn bàjẹ́, ó dáa láti lò. Àṣà wà nínú ẹ̀fẹ̀ wà nínú. Tá bá wo bàbá wa olóògbé bàbá Sùwé, bàbá Sàlá, wọ́n wà nínú àṣà, ó dẹ̀ ń ṣe Yorùbá, ó dẹ̀ ń ṣe àwàdà kẹ́ríkẹ́rí náà, ṣebí nínú àṣà náà ni bẹ́ẹ̀ lọ tó wà nínú ẹ̀. Ó wà nínú àṣà. Ẹ̀fẹ̀ wà nínú àṣà, àṣà wà nínú ẹ̀fẹ̀. Ẹ̀yẹ́ alẹ́ wo wọ́n ní nǹkan sáà ń ṣe bíbá ilé ní kíkọ́ ṣe pé àkọ́ ṣáṣá ó wà nínú àṣà, gbogbo ṣe kí ni ó wọnú ara wọn. Kí wá ní àmọ̀ràn yín fún àwọn aráalé àti fún Mc90 gangan Adẹ́rìnpòṣónú? Ohun tí mo kàn lè sọ fún Mc90 ni pé kí n gbàdúrà fún pé Ọlọ́run á túbọ̀ fún ní okun àti agbára. Ọlọ́run á dẹ̀ ràn lọ́wọ́. Eléyìí ò lè jẹ́ òpin nínú ìrìn àjò ẹ̀, torí mo mọ akitiyan tó kì sínú iṣẹ́ yìí. Mo dẹ̀ tún máa gbà nímọ̀ràn wípé kó ní àfojúsùn ọ̀la. Ó ní àfojúsùn ọ̀la wípé ibi báyìí mo ṣe ń lọ, kì í ṣe ibi tó ti dé báyìí bí kò ṣe ibi tó ń lọ. Àmọ̀ràn mi dẹ̀kẹ̀rẹ́ ni fún gbogbo àwa ọ̀dọ́ wípé ká wá nǹkan ṣe, ká má kàn jókòó lásán. A wá ń ṣe àjọyọ̀ pẹ̀lú ọ̀rẹ́ wa Adẹ́rìnpòṣónú Mc90s. Tóun bá bẹ̀rẹ̀ sí ka ìròyìn ibi tó ti bẹ̀rẹ̀, ilẹ̀ á kún.
tó kí gbogbo náà jáde káwọn nǹkan ṣe kò jù bẹ́ẹ̀ lọ. So ẹ̀yà wálé ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu ọmọọba Orípínyè. olórí agbèmí ìdájọ́ ta lọ ọ̀tá ìbáyọ̀mí olówó ọba ni ò jẹ́ àbúbárìn àtúbárìn mátòṣe ọmọ Adéyínká tí wọ́n máa ń pè ní pé Adéyínká the first. Gbẹ̀ngà ọmọ olúbonísà. ọmọ Nàìjíríà gbọ̀ngàn ni mí ṣùgbọ́n ibi táwọn Nàìjíríà lè ní ti wá àwọn òdì wíwá látàbẹ́òkúta. Torí ta lè ṣe wà ń bíbá ìgangan lé ní àti kí nǹkan tó ń ṣe bíbá ìgangan lé ní sá. àwọn òbí a lè rí báàgì wọn jágbà ọ̀rẹ́ máa sá lọ. Bọ́dí sà. Ẹ̀yà wálé rí báàgì inú o. Àbúrò mo wá dúró ti èèyàn mi Mc90s ní pure laugh láti jẹ́ kí inú àwọn èèyàn kọ̀ máa rẹ́rìn tó pure. Ọ̀rẹ́ nìkan gbàgbé rẹ̀ ni. Bó ṣe wà nìyẹn o. A ti tó bọ̀ rẹ̀ ti mọ Mc90s. A ti tó bọ̀ rẹ̀ ti sọ alábàápàdé Mc90s. Tí bá ní mo lè sọ bẹ́ẹ̀ bí mo ṣe ṣe alábàápàdé ìwọ ni mò ń pa bọ̀. Báwo ni ìfẹsẹ̀ máa sọ lóbi tòde dọ́ńtẹ̀? Ó ti ṣe díẹ̀. Sà á ti tó ọdún mẹ́rin tó láti bẹ̀rẹ̀ iṣẹ́ Adẹ́rìnpòṣónú sà. A ti tó nǹkan bí 30 years tí mo fi bẹ̀rẹ̀. Adẹ́rìnpòṣónú náà ti ṣe. Wọ́n jẹ́ ká gbàgbé gbogbo nǹkan tó wà ní sàkání wa tó ń bà wá nínú jẹ́. Wọ́n jẹ́ ká rántí pé ayé ò le. Kò sí nǹkan tí àbúrò kò lè sí nǹkan tó bá mú lọ. Just fẹ̀yìn ẹ̀. Ẹ̀yìn ẹ̀yìn ọ̀rọ̀ ṣe fún wa ní kẹ́ sẹ́yìn ní ògèrè tàbí àwò ọ̀nà owó ní àṣà àti ẹ̀fẹ̀ ìjọmúra wọn. Ẹ̀fẹ̀ làṣà àṣà lẹ̀fẹ̀ nítorí ẹni tó bá wo nǹkan tó ṣẹlẹ̀ ní agbègbè ẹ̀ ló lè fi ṣe àpèjúwe láti jẹ́ káwọn èèyàn rẹ̀ ẹni tó bá ní òun máa sọ nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú òyìnbó àbí nǹkan ní àṣìṣe gan. Báwo ni ìjẹ́ wa? Ẹni tó mọ̀ bó ṣe ń lọ báwo ni ìjẹ́ wa? Ìjọba bá ti ń gbọ́ nípa àṣà wa ibẹ̀ làwọn báyìí. Martins Profit lórúkọ tèmi tí gbogbo ayé mọ̀ sí Mc90. Ẹ̀yin tèmi èmi àti Mc90 oníkànnì àjọ ṣe ni wọ́n sọ. Lọ́jọ́ tí wọ́n máa jọ wà ẹ máa gbọ́ ọ̀rẹ́ mi ọ̀la èyí tó máa ṣe kí ni wọ́n rẹ́rìn níbi tí Mc90 ẹgbẹ́ kan mọ̀ lé wọn. Àbẹ́mọ̀ ẹ̀yin tí ẹ bá ti máa ń gbọ́ bóyá ń lọ lórí kíni lórí àṣà wa òun la ní ká kalẹ̀ síbi òpin ọ̀la lónìí ká ti ń bẹ̀rẹ̀ fún àwọn òṣònú ó wá lóò lónìí ara ló wà. Àwọn tí wọ́n rìn tó ń jù báyìí Mc90 ìdáwọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́. Ọjọ́ ti ta díẹ̀ sí 2004 abẹ̀rẹ̀ kọ́mẹ́dì bí eré òun ti ń dùn báyìí àdúgbò lọ́wọ́ Ọlọ́run àti àwọn tí wọ́n sọ pé no agbúdọ̀jọ wà bẹ́ẹ̀ kaba Mc90 ṣe píọ́là lónìí. Mc90 ṣé ẹ̀yin lẹ́kọ̀ọ́ rò pé mo fẹ́ máa jẹ́ Mc90 àbí àwọn èèyàn lẹ́kọ̀ọ́ rò pé Mc90. Ẹ̀rọ fún olóyìnbó máa ń sọ kiri kan wọ́n ní Nàìjíríà yìí kò ń ṣe nǹkan tó stọ́dì ló má ta nǹkan tó stọ́dì ẹ̀ ló má ta. Orí nígbà kẹ́mi lọ sí School of Oceanography tí mo lọ study marine engineering báyìí náà tí mo jáde ní 2001 ní school mo wá gbà nígbà tó yẹ pé kọ́mẹ́dì ni mò ń ṣe kẹ́mi náà bá wá ṣe kí ni ó bá ń ṣe ẹ̀sẹ̀ mo ti ń ṣe MC wọ́n gòkè wọ́n kúkú máa ṣe léèké fún jẹun òun náà la bẹ̀ ń ṣe títí dé mi. Báwo ni ṣe dùn lọ́jọ́ yìí? Inú mi dùn ayọ̀ mi kú torí pé kí ni tí ò bá sẹ́yìn tèmi sáwa tí ò bá dẹ̀ sáwa náà ẹ̀yin báwo. Mrs. Smart Ali. Ọmọ ìlú Bonima. I'm from Ekiti State. Ekiti kété. Ṣé mo gbà mà? Bẹ́ẹ̀ni. Ṣé ẹ lè bá mi. Nílùú host, nílùú comedian tó ń ṣe program gangan lénìí. Wow! Ṣé ẹ lè bá mi kí oríkì Èkìtì díẹ̀? Ó máa lágbára gan o. Gan. Ó ní oríkì Adó nìkan ni mo lè kí. Adó eyín lé ọ ní kọ́ bèèsì ló mọ̀nà. Kọ́ bèèsì ló bá fẹ́ mọ̀nà akoto agé rárá. Ẹ̀yà ara lé. Ṣé dáadáa yín? Local government ti bó lẹ́yìn mà? I'm from Irepod in Fellow local government. Okay. Báwo lẹ ṣe jẹ́ sí ẹni tó ń ṣe nǹkan lénìí yìí? It's my follow come. Follow come. Yeah, it's my brother. Mo ṣáájú ẹ̀, wọ́n bí mi ṣáájú ẹ̀. Yorùbá yẹn gangan mo fẹ́ kẹ́ bá mi sọ fún ara lé. Okay, tí bá ní kí n wo dáadáa ẹ̀gbọ́n yín
It's my younger brother. Okay, àbúrò yín lọ́kùnrin. Yes. Wow. Kí lẹ lè sọ fún wa nípa wọn ní ṣókí? Wow, he's indeed a very Yorùbá mọ̀. Láti jẹ́ èèyàn kan tó máa ń gbìyànjú, kò sí bí ẹ ṣe lè ní kíní yẹn hà tó máa ní òun máa gbìyànjú ẹ̀ ó dẹ̀ máa pé òun máa gbìyànjú ẹ̀ tó bá dẹ̀ gbìyànjú ẹ̀ ó máa ń ṣe é ṣe fún, kò sí bó ṣe lè gbìyànjú tó ó máa ń make ẹ̀ ní díẹ̀ ni, so it's just like that for long. Àtìgbà wo ló ti bẹ̀rẹ̀? If I can guess, that should be 1998. Ó ti pẹ́ díẹ̀ náà. Ó ti pẹ́ díẹ̀ náà. So bí wọ́n ṣe sọ wọ́n ní ẹ̀rín la fẹ́ wá ṣe ń bìbà ilé ni. Adẹ́rìn pòṣónú ni, téèyàn ò bá dẹ́rìn pòṣónú, ẹ mọ̀ pé téèyàn bá wá sínú bí ìbáyìí, tí ọ̀tá èèyàn bá tẹ̀lé èèyàn wá tó bá jókòó tó ń rẹ́rìn báyìí, ó lè fọ̀ṣẹ́ àyàn tó wá dẹ́rìn pòṣónú. Ètò adẹ́rìn pòṣónú la wá ṣe. Ètò adẹ́rìn pòṣónú. Ẹ̀yin ará iléeṣẹ́ ti gbọ́ wọ́n níbi tá a wà lé ní a fẹ́ ṣe kí ni? A fẹ́ rẹ́rìn tí gbogbo depression gbogbo ìrònú máa ṣe kí ni? Ṣe kọta ní ṣe jẹrí. Okay, náà ẹ bá mi dárúkọ yín fọwọ́ ara lé. Orúkọ mi ni Fidoclef. Bẹ́ẹ̀ni, Fidoclef. Ẹ mọ̀ pé ọmọ Yorùbá ni mí ni mo ṣe. Fido. Fido. Ó tún wá ń clef. Ó wá ní clef nínú. Fido tó ní clef. Fido ó ní clef nínú. Fido tèmi máa ń clef. Ó máa ń clef. Ó máa ń clef. Ẹ wo ẹ máa ṣàlàyé yẹn. Òun ló fi jẹ́ Fido tó ń clef. Fido tó ń clef. Ó máa ń clef. Ẹ wo ẹ̀yin ará ilé mi àti Fido clef lájọ wà lẹ́ni. Yẹ kí là ń ṣe bíbá ilé ni gangan. A wà níbí, a wá ṣe ẹ̀rín tí ò lábà wọ́n. Akọ̀fẹ́ máa rẹ́rìn. Akọ̀fẹ́ máa rẹ́rìn ṣe làwọn àlejò. Depression kan máa fò lọ. Depression kan lè wá bí because ẹ̀rín tá máa rí lẹ́ni gan. Ẹ̀rù gan bá depression lọ́wọ́ bá. Lọ́wọ́ tá a wà yìí. Depression kan ń bọ̀ lọ́wọ́. Ẹ wo Fido clef lájọ wà bíbá. Okay, báwo lẹ ṣe ṣe alábàápàdé Mc90s? Tẹ́ lè sọ fún wa nípa wọn. Mc90s gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ ṣe jẹ́ Mc90, ó ti ń MC láti ọdún 90s. Láti 90s. In fact, ẹ̀yin lẹ́jọ́ kì í ṣẹ̀ṣẹ̀ rántí mi tí ẹ̀rọ débẹ̀ rẹ̀. Bá ṣe mọ Mc90s nìyẹn. Ó ti máa ń 90s ti pẹ́. Bá ṣe bá ara wa pàdé nìyẹn. Láti Mc90s. Okay, ẹni olórin ní ìnà. Bẹ́ẹ̀ni. Ẹ kò fún wa nítùgbà díẹ̀ ká tiẹ̀ káwọn lè mọ bó ṣe ń lọ bí báyìí. Àwọn tó wà sí ìbàdàn kan máa rò pé mo miss ń bẹ̀ ṣá. Finally the great alert has come. Finally I am moving to my mansion. Finally I dey marry my wife. Finally everybody come and see what I've done. Order, everything is enough. Wọ́n ti tó jáde. Wọ́n tèmi ní Divine Doris, olórin ẹ̀mí, wọ́n máa pọ́ wa ní TV náà, mo tún wà rédíò. Okay, kí ni nǹkan tí wọ́n ṣe nípa ìgbọ̀nsán lálẹ́ yìí? Àwa fún Pure Laugh tí Mc90 ṣó jẹ́ òun náà ń ṣiṣẹ́ rédíò, òun náà tún ń ṣiṣẹ́ adẹ́rìn pòṣónú. So òun ni mo ṣe wà ń bí ọ̀rẹ́ mi dẹ̀ tún ni, so I just mo wá pé kí n support ẹ̀. Báwo lè ṣe ṣe alábàápàdé Mc90? Bẹ́ẹ̀ sọ pé ọ̀rẹ́ ni wọn àti pé a ti tó ìgbà ọdún mélòó lẹ́tí mọ́ra. Gẹ́gẹ́ bí mo ṣe sọ gbà tí mò ń júwe ara mi pé mo wà ní rédíò, èmi náà jẹ́ ara àwọn yẹn tó wà ní rédíò Lagos bí, so máa wá program kan ní every Thursday ìwé pé Calvary, so a máa ń ríra wa, ó dẹ̀ tí wá jẹ́ ẹni tó yẹ pé a pàdé ra wa bí ó náà ṣe fẹ́, so ọ̀rẹ́ mi ni, is my friend. Kí lè sọ fún wa ní ṣókí nípa wọn? Ṣẹ́rí ní wọ̀n bá díẹ̀ tí mo fi mọ̀, ọjọ́ ìwọ̀n tó yẹ pé ibi tó bá wà anywhere tí Mc90 bá wà ẹ máa rẹ́rìn. Ìyẹn dájú ìyẹn sáàtì torí mo ti bá wọn pàdé dáadáa. Then tó bá ń ṣe program ó ṣe ìjà àwọn nìkan ló wà nínú studio ẹ rò pé bóyá wọ́n tó 1 million because the way tó máa ṣe máa ṣe ẹ máa wọ́n dà pé òun àti ta ló wà ní studio bẹ́ẹ̀ yẹn. So ìgbà míì tí wọ́n bá ti ń ṣe program wọn bẹ́ẹ̀ máa ń yọjú pé kí n mọ̀ bóyá èèyàn wà pẹ̀lú ẹ̀ but ẹ̀ kàn rí pé òun nìkan ló dá wà ó dẹ̀ wọ́n máa ṣiṣẹ́ lọ. So ẹni tó yẹ pé wọ́n máa sọ pé
jẹ́ tó wà pleasant on his own. Mo dẹ̀ ti bá àwọn mọ́tò ń jọkàn rí pé ta fi bọ́lẹ̀ níbi tá a máa bọ́lẹ̀ yẹn. Ẹ̀rín ni. So in fact mo ń bọ̀ láti program kan ni mo ń bọ̀ láti program mo ti fẹ́ máa wọ mọ́tò but ṣé mo ẹni tó bá ti díẹ̀ séyàn ẹ fẹ́ pé at least ó bá tiẹ̀ jẹ́ presence ẹnìkan at least ó dẹ̀ rí mi and he was happy. Ṣé wọ́n sọ pé adẹ́rìnpa òṣèlú àbí ẹ̀fẹ̀ ọ̀nà olófìgbàjọ mú àṣà àbí báwo ló wà àti ṣáṣe wọnú ara wọn? Wọ́n máa ní adẹ́rìn pòṣùnù ẹ̀kọ́ fún nǹkan tó ń lọ nílẹ̀ tá a wà ń sìn yìí béèyàn gan ò bá dẹ́rìn parẹ̀ èèyàn gan gbọ́dọ̀ lẹ́nu àti dẹ́rìn parẹ̀ èèyàn gbọ́dọ̀ lẹ́nu àti mú inú ara ẹ̀ so nínú adẹ́yàn dẹ́rìn pòṣùnù àṣà èdè ìwà èèyàn gbogbo ẹ̀ náà lọ papọ̀ ó wọnú ara wọn. Mo pàdé ọ̀nkú mi ó tipẹ́ àdìjọ wà ní platform kan à ń ta síra kan bí mo ṣe wọlé ojú wọn fà mọ́ mi pé mo mojú yìí ṣé mo pé ìwà nìyẹn àwọn náà wá wò mo fẹ́ jókòó síwájú mo wá gbé báàgì mi lọ bá wọn pé ojú yìí mo mọ̀ àwa mọ̀ bí ta ti mọ́ra wa ṣé mo ó wọnú ara wọn nìyẹn wọ́n wá mú mi wá síbí báyìí ṣé mo pé it's something so gbogbo ẹ wọnú ara wọn so a gbọ́dọ̀ máa blend a gbọ́dọ̀ máa gbé gbogbo nǹkan tó ń ṣe wá sórí bàbá rìn ká máa a gbọ́dọ̀ máa wòra wa ojú ara wa ká máa dẹ́rìn pa ara wa ká máa múra inú ara wa dùn. More than 10 years as I was coming I was mo kàn ń ro nípa ẹgbẹ́ náà ó yẹ kémi náà kàn tiẹ̀ ṣe kíní kan stage you understand. Àwọn lọ́wọ́ kan ṣe interview fún mi nígbà tí mo bẹ̀rẹ̀ ìgbà yẹn gan mi tiẹ̀ mọ̀ pé mo máa ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ṣọ́rọ̀ mi yẹ yín èmi kàn ń ṣe church mi mọ̀ pọ́n náà ọ̀nà ṣẹ̀mọ̀ náà tọ́nà bá sọ pọ́n náà rí ọ̀nà nìyẹn so àwọn lọ́wọ́ kan ṣe interview àwọn ìgbà yẹn global excellence kíní kan aláwìyé àbí nǹkan kan aláròyé àwọn ọ̀nà popular magazine there fún mẹ́ta ní bíi náà dẹ̀ ni ní bíi ni ṣé wọ́n rí bọ́lá ẹ bá wọ orí ọdún tó ti kọjá tó ti jẹ́ pé wọ́n pàdé nígbà yìí náà dẹ̀ ni so ṣé ní pé life ilé ayé ta wà yìí báwo wọ́n ṣe máa sọ journey ni ìrìn àjò ẹ̀dá dẹ̀ ló láyé ọlọ́run ló yé. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká tún padà nígbà ilé ni ṣé ẹ kò lè bá mi kọ orin kékeré kankan wá lé. Mo ní mo dúpẹ́ wípé mo rí àrùgbà o mo ní mo ṣọpẹ́ wípé mo rí àrùgbà o torí kí n ṣe gbogbo ènìyàn lórí àrùgbà. Ẹ káalẹ́ òwúrọ̀ orúkọ mi ò yí kò padà orúkọ mi ni Mr. Frank tí ó gba òyìnbó mọ̀ sí F Square Security Service. Mc90 lójú àwa bí o àtàràlé àti àlejò ọmọ èèyàn gan ó tráyò ẹni tó bá ṣerú kọ báyìí ọmọ tó bá gbápá lọ máa bá gbápá ìgbàlẹ̀ yìí sọ ó tráì bẹ́ẹ̀ ni ó tráì ìjọba ẹ̀gọ́ làwọn kan ṣe wá support ẹ̀. Mc90 mo ti mọ gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi tó jẹ́ security ó ti pẹ́ ta ti ṣe é adúpẹ́ lọ́wọ́ náà ìgbà náà láti mọ Mc90 alẹ́ dúpẹ́ pé Ọlọ́run ràn lọ́wọ́ ó tún ràn lọ́wọ́ lórí àti wá support ẹ̀ lẹ́nu. Mc90 ó jẹ́ ẹ̀ tó ń ṣiṣẹ́ gidigidi ó hustle màá tún sọ pé kó tún continue iṣẹ́ eré tó ń ṣe ló máa continue títí òun náà máa fi lọ́ba bí pọ̀ káàkiri gbogbo àgbáyé. Ẹ̀yin ará lé Ọlọ́run lálábò lóòótọ́ ṣùgbọ́n ní alẹ́ yìí àwọn Ọlọ́run gbé ìkáwọ́ nínú ọdún ṣe kí ni tọ́ba wa dáàbò bò wá gbogbo bó ṣe ń lọ bíbà yìí lálẹ́ yìí ọlá Ọlọ́run ọlá àwọn náà dẹ̀. Nítorí ẹ̀ ni pé Adéwà ni the guy God protect Ọlọ́run ló ṣàbòbò. Some people dey ask me most times say who be your papa when you talk say you be the son of the king of rhyme and the captain of comedy. You know, as a comedian I need to create a style for myself apart from just cracking jokes. Now, my papa na God, but some people they call him Hala. I don't get Wahala, na to buy my under Hala. That is for my dog, so that my enemy go fit enter Wahala.
When I no be mala, but I dey chop amala, even plus gala and bitter cola. And I no be from Ila, but I dey chop Ila. I no get Ila, but I wear fila. My fila look like umbrella because devil na the killer, but God na my healer. He give devil Ella, the Ella turn to Bella, he live past fella. Because in wife name na Ella, a friend to Stella, who be the killer when God na my pillar. Anyway, I'm just a dealer. I'm just a dealer. He gave me some dollars to take my trailer. Can I show you the teller of my trailer? I write Emanuela because God dey popular pass Methuselah. Some people want to use cellular. I advise them, go and buy Motorola, put 30 seller, but they don't know the seller. Maybe na Nike Pella, maybe na Mandela. If I lie for all this thing while they talk, go and ask Akala. Even for Salah, Akala no fit chop Kamala. Why? Because he wan travel go Leyola, go dey fight Kamala. Because you dey take Coca-Cola, no mean say you go fit sing a cappella. Mc90s say so. And kingdom of God, you know what enter. You are not under your trial. You go just from trial to trial. Bringing fire, not be by shouting Holy Ghost fire. Now by having the Holy Ghost power, no relationship with fire for them now. Ejiboni mo gbé a kì í gbọ́ sáńdò àwọn asáré náà àwọn abèrè kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n lọ yin báńgà ni. Because this was not the fact, our gym na labor room. They go here, they tell you, push, it's coming out. I go show you, say, not be only me. Name this fact. Make some noise if you have a flat tummy. That is what I can now. Make some noise if you have a big belly. That is why I want to show you what I'm going. Now only for Coco, I see them and don't do DJ. Only for Okoko. Where Okoko wants to, they don't sell fake rat poison. If you want to know the original, you will taste and if you guess so. What is the meaning of Kobe? Who knows the meaning of Kobe here? Kobe, who knows? Wahala. What is the biggest Kobe you can ever think about? The biggest one. Boko Haram. Fulani X-Men. Buhari, yes. My brother, we dey know bounty, we dey inside bus, na so Boko Haram stop us. Kai, all of me come down. So we come down. Kai, if I be Christian, make I go here. If I be Muslim, make I go here. Where do you think all of us went? We went there. They touched me. They say you're Muslim and say what lies and lies, so won't be lying. They touch my name, but they say you be Muslim, they say what lie. It's a lie. They say don't worry. They see one guy. They look up. You be Muslim? He say yes. You be Muslim? He say yes. They don't tell him to move. The phone just ring. Let somebody shout hallelujah! That is the biggest movie that can happen to anybody. Wake up in the morning, clean up your body, put on your new dress, so no coming to suicide. No coming to suicide. Baba Makarada, no coming to suicide. Onile Korosa, no coming to suicide. Lambo Washera, no coming to suicide. No coming to suicide. Joblessness, sufferness, lack of money makes some people commit suicide. Joblessness, sufferness, lack of money makes some people commit suicide. Ọlọ́run má jẹ́ para mi, àmín o. Ọ̀nà ṣe náà wọ́n ti, Èdùmàrè ló bá mi ṣe. Àbọ̀rọ̀gbẹ̀ bá kán méjì ni o. Ọ̀nà ṣe náà wọ́n ti, Èdùmàrè ló bá mi ṣe.
is what you need. Seeking his kingdom and his righteousness, but before you know, till that the rest, you believe in God and you kill those gods, to kill those gods when no feed they talk. Life is spiritual, they give fishes so there won't be need for any ritual. All you need is mutual relationship with Almighty God. No be plus one thing. No be say na one thing. I borrow my back on Beijing, yo. No be say na one thing. Edumare ló bá mi ṣe. I borrow my back on Beijing, yo. I borrow my back on Beijing, yo. Be say na one thing. Edumare ló bá mi ṣe. Ẹyin ká mọ̀ bó ṣe ń lọ báwo ni o. Ṣé wa? Lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. Ṣé wa? Ṣé wọ́n ti ń gbọ́ nípa àṣà wa ibẹ̀ làwọn báyìí? Martins Blessing lórúkọ tèmi tí gbogbo ayé mọ̀ sí MC90. Ẹ̀yin tèmi èmi àti MC